Traoré ò ní kú lágbára Ọlọ́run ọba ọkùnrin tẹ́ ń wò yìí Traoré kò ní kú ta ni Traoré ọmọ orílẹ̀-èdè Burkina Faso ni kódà ó ti fìgbà kan play ball fún wọn rí ìwà tí àwọn aṣáájú orílẹ̀-èdè ti ń wù látẹ̀yìnwá lẹ́yìn ìgbà tí ṣé Sankara ló kọ́kọ́ gbégbèsè yẹn tó gbàjọba ń gbà yẹn lọ́wọ́ àwọn jẹgúdújẹrá orílẹ̀-èdè yẹn wọ́n ṣe báwọn jẹgúdújẹrá ṣe ń da orílẹ̀-èdè wa láàmú yìí nígbà yẹn wọ́n ṣe ń da Burkina Faso láàmú gbà yẹn Sankara tí Sankara lórúkọ ẹ̀ tó gbégbèsè yẹn gbà yẹn ṣùgbọ́n wọn jẹ́ kí oríjọba yẹn ṣe tán fi gbẹ̀mí ẹ̀ so láti gbà yẹn orílẹ̀-èdè yẹn ò tó gbogbo àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ olórí wọn oníjẹgúdújẹrá ni wọ́n tẹ́bàtẹ́ gbàgbé France ló fún wọn ní independence France ń tẹ̀lé yìí wọ́n tún sì ń kó gbogbo resources orílẹ̀-èdè yẹn France ló ń mine ẹ̀ tí wọ́n ń kó lọ sí orílẹ̀-èdè tiwọn tí wọ́n ń fún àwọn aṣáájú orílẹ̀-èdè yẹn lówó péréte táwọn yẹn fi ń sára rédé táwọn ọmọ ìlú ń jẹ̀yà bọ̀bọ̀ yìí Traoré wá wò pé ṣé báwọn ṣe máa bá lọ lélẹ̀ ó dẹ̀ jẹ́ jagunjagun bó ṣe gbàjọba nìyẹn láti bàtú tó wá gbàjọba nǹkan wá dáa lórílẹ̀-èdè yẹn àwọn ọmọ Nàìjíríà gan sá lọ orílẹ̀-èdè yẹn báyìí iná wọn dúró dédé omi dúró dédé máa ń kọ́lé lọ́wọ́lọ́wọ́ fún àwọn aláìnílé tó yẹ pé aláìnílé lórí ni o tó yẹ pé ọ̀fẹ́ lẹ́ máa gbé bẹ̀ wọ́n ti ṣe ní kọ́ńtì tèmi náà wà nìyẹn tó yẹ pé tó bá nílé lórí wọn máa apply lọ́ndà ìjọba tó jẹ́ pé ọ̀fẹ́ ni owó omi nìkan lẹ́ máa san tó wọn náà mo ní àwọn ọ̀rẹ́ lórílẹ̀‐èdè tó jọ ọmọ orílẹ̀‐èdè tí wọ́n ń jàǹfààní bẹ́ẹ̀ òun náà ni Traoré ṣe lọ́wọ́lọ́wọ́ Traoré tó wá sí nǹkan kan pé iṣẹ́ ọ̀gbìn wọn ó mójútó ó ra àwọn ó ti mechanize farming wọn débi pé ó kó àwọn tractors kan wọlé débi pé àwọn ẹlẹ́wọ̀n lóòótọ́ àwọn ń lò tó bá tẹ̀ tí tó jẹ́ lẹ́wọ̀n lọ́hùn kò sí wàhálà àwọn àdáyọ̀ fún ẹ mọ́ akọ́ máa kó ẹ sóko ni kó máa roko lọ so ó ṣe kí ó utilize wọn nípa ètò ààbò ó ti ṣe kí ni ó ti ṣẹ́ àwọn agbésùnmọ̀mí léegun ẹ̀yìn lẹ́nu ìgbà tó débẹ̀ yìí òun kò gba owó oṣù then ó gé owó àwọn olóṣèlú yẹn ó gé so láti ìgbà tó wá débẹ̀ yìí bí ẹ̀kẹta ẹ̀kẹrin lè tán ní wọ́n ti ń gbìyànjú láti gbẹ̀mí ẹ̀ tó ń jàjàbọ̀ ṣùgbọ́n ní àná òde ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé wọ́n fún ní májèlé jẹ ẹni tó dẹ̀ ṣe wọ́n ní ọ̀rẹ́ ìgbà ìwé ẹ̀ tó finú tán ló lọ gbowó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn òyìnbó lọ́wọ́ àwọn France pé má wọrí mo sún màmá bá yín pa àwọn ẹ̀dẹ̀ fún lówó dúdú ni ó gbowó lọ́wọ́ òyìnbó fẹ́ pa dúdú ẹgbẹ́ àwọn fún lówó ó dẹ̀ gbìmọ̀ pọ̀ láti fún Traoré ní májèlé ṣùgbọ́n lágbára Ọlọ́run ọba ikú kan ò ní pa kí wọ́n ní àríwísí mi bíbélì sọ pé bíbélì kọ́ ló tẹ̀ sọ Yorùbá ló sọ wọ́n ní tí Yorùbá dójú ẹ̀rọ kì í wọ̀ tó lè Yorùbá jẹ́yàn tí táwọn lè ríyàn mú tí táwọn lè ríyàn kó lọ just imagine èèyàn ń ṣe dáadáa fún tẹrú tọmọ tó pé generation tiẹ̀ náà máa jẹ́ ń bẹ àwọn ọmọ tiẹ̀ náà máa jẹ́nu dáadáa yẹn o àbí tí save electricity bá wà ṣé family olórí burúkú tó gbowó àbẹ̀tẹ́lẹ̀ láti fún Traoré ní májèlé ṣé family ò ní tẹ àǹfààní náà yẹn tí wọ́n ní tẹ àǹfààní omi ẹ̀rọ o wá ro yẹn o rò pé èèyàn fẹ́ kí ayé dẹrùn fún tẹrú tọmọ oró kárí ẹ nìkan ìwọ wá lọ dàgbà owó ńlá láti fún Traoré ní májèlé jẹ ṣe ti rí bẹ́ẹ̀ pé bíbélì sọ pé ara léèyàn ní ọ̀tá ẹ̀ bíbélì mọ nǹkan tó ń ṣe ẹnìkan ti sọ nínú àwọn olórí wa ní Áfíríkà yẹn ó dà pé aláyé tí wọ́n pa nígbà yẹn náà ló sọ ó ní ara wa náà ni wọ́n máa lò láti fi mú ara wa ṣé kò wá tán báyìí sára wa náà kọ́ ni wọ́n lò láti fi mú wa báyìí àdè máa sọ pé Áfíríkà ọ̀dà ṣé bí ọmọ Áfíríkà ló fẹ́ tún Áfíríkà ń ṣe yìí táwọn kan tó fẹ́ gbẹ̀mí ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ débẹ̀ bọ́bá ìgbé àwọn ìgbésẹ̀ kan ó ní number one ó ní kò ní sí nǹkan tó ń jẹ́ wípé bọ́dà wọn láfíríkà which is true go to Europe àwọn tó wà ní Europe wọ́n máa gbọ́ mi báyìí if you want to travel from a particular European country to another o need visa train ló máa wọ̀ sí orí ẹ̀wà láfíríkà ọ̀gá mi kan wá lọ́dọ̀ mi ní wọ́n wá sí ọ̀dọ̀ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí was it not last year November àwọn ọmọ àgbọ̀ Prince wọ́n wá sọ́dọ̀ mi wọ́n wá nígbà táwọn kúrò ní Nàìjíríà àwọn stop over ní Angola could you believe wípé ordinary láti Nàìjíríà sí Angola tí wọ́n ti ní stop over yẹn kò sí free visa láti Angola sí Nàìjíríà just imagine that within the African continent kò sí free visa so but tó bá jẹ́ Europe kò sí náà tó jọ bẹ́ẹ̀
tàwọn lò just imagine àwọn òyìnbó tó kó alẹ́rù yẹn àwọn ò ní bọ́dà wọ́n wá sọ fún àwa tí wọ́n kó lẹ́rú pé ọmọ Nàìjíríà ò gbọ́dọ̀ gbà kọ́mọ South Africa wá sí kọ́ńtì láì gba visa ọmọ South Africa ò gbọ́dọ̀ gbà kọ́mọ Nàìjíríà wá sí kọ́ńtì láì gba visa ọmọ Morocco ò gbọ́dọ̀ gba ọmọ Nàìjíríà láàyè láti wá sọ̀gbà without visa ọmọ Tunisia ò gbọ́dọ̀ gba ọmọ Botswana láàyè láti wá sí kọ́ńtì without visa ẹ máa gbogbo jábàjábà yẹn ṣùgbọ́n láàrin ara wọn kò sí rẹ̀ ó ní nígbà tí bọ̀bọ̀ ìwádìí bẹ̀ ti ta orílẹ̀-èdè wa ní no ọmọ ìyá ní gbogbo àwa dúdú ìkan náà ni wá kò sí wíńsì máa gbé ogún kàlùkù fì ó ní a máa lo owó kan gbogbo ó ní a máa ní àwọn ọmọ ológun kan náà gbogbo àwọn ìgbésẹ̀ ńláńlá yẹn ló ń bí wọn ní sí náà pé bọ̀bọ̀ yìí ó fẹ́ jẹ́ kí Áfíríkà dá a gbọ́dọ̀ yanjú ẹ̀ kí wọ́n dùn mí náà pé kì í ṣe pé òyìnbó ló wá láti ìlú òyìnbó láti àwọn French yẹn kọ́ ló wá látọ̀dọ̀ wọn wípé àwọn fẹ́ wá yanjú ẹ̀ èèyàn dú ọmọ ìlú ẹ̀ ni wọ́n fún lówó pé báwa yanjú ẹ̀ ó náà jẹ́ gbà ẹ ti rí láìfọ ọgbọ́n ò lẹ́rù rò pé àfihàn kí ọgbọ́n ò lẹ́rù pé àfihàn liberate continent ẹ fi hàn àbúrò comment section kí lẹ́yìn ló pa lè ṣe láti liberate content ẹ jẹ́ ká mọ̀ this is àjọmọ̀dé.